àrùn sẹ́nakẹ́rẹ́ fi dára rẹ̀ para ẹ̀. Olórí ogun Fílístínì tọ́jú idà ṣubú lórúkọ Jésù. Olórí ogun ayé ló tọ́jú idà ṣubú. Ọ̀tá rẹ̀ fi idà tó gbé sókè sára rẹ̀ pa láṣẹ ìpè láṣẹ májẹ̀mú. Gbogbo ọ̀nà tí ayé tì mọ́ ọ̀run kó ṣí, ọ̀run kó ṣí, ọ̀run àánú ìrànlọ́wọ́ kó ṣí fún ayé rẹ̀. Jẹ́ríkò mọ́ gágá. Gbogbo agbára àwọn olówó ọmọ bàbá màmá kó lànà lórúkọ Jésù. Bíbélì pé nípa ìfàmọ́yàn ọkọ̀ gbogbo àjàgà bó gbogbo àjàgà ìsàn àjàgà wàhálà ìdààmú láyé kó gbiná lórúkọ Jésù. Akọ ìgbé nítorí ẹnu ọmọ náà farahàn láti pa iṣẹ́ ìṣòro gbogbo iṣẹ́ èṣù àìríná àìrílò iṣẹ́ èṣù ní àìsàn ìnífọ̀kànbalẹ̀ àlákàlà olórúkọ Jésù kò dín pípa lórí ayé rẹ̀. Ìwọ tó gbọ́ mi torí fídíò ewu o gbogbo ṣéṣù èmi ń pa láṣẹ bí àtẹnumẹ láti kámárì láti gbọ́mọ́tà nínú ayé rẹ kó di pípa wọn ní orúkọ Jésù. Gbogbo ṣéṣù gbogbo àjàgà òkùnkùn láyé ọ̀run já dànù. Gbogbo èdè tán mi dì ọ́ tọwọ́ tẹsẹ̀ tí òbí ọ̀rọ̀ lóore ọ̀run kó dáná sún ọ̀run kó já ìdè dànù lórúkọ Jésù ti nẹ́láìtì láti ìṣẹ́jú ìlọ́wọ́ yà wọnú òwò títún wọnú òwò lọ́sọ̀lá. Ẹ̀mí Ọlọ́run Jèhófà kó gbẹ́nu ẹ̀ sọ́lá. Ẹ̀mí Ọlọ́run Jèhófà kó ṣílẹ̀kùn alákòṣílẹ̀kùn owó títún àṣeyọrí ìfọ̀kànbalẹ̀ fún ọ. Kó rí bí o ṣẹlẹ̀ ó yá gbómi ìfọ̀kànbalẹ̀ gbómi ìfọ̀kànbalẹ̀ gbómi ìfọ̀kànbalẹ̀ àṣẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́ Jésù agbára wa. Àmín àmín sàmì méje sàmì méje sàmì méje. Ó ní bẹ́ẹ̀ o get your make it or cancel in the mighty name of Jesus.